tóbi wá bàbá tóbi wá tóbi wá. Bàbá wa yára káyára gbọ́ tàláwù káyára gbọ́ tàláwù. Káyára gbọ́ tàláwù káyára gbọ́ tàláwù. Káyára gbọ́ tàfà káyára gbọ́ tóbi wá káyára gbọ́ tàláwù káyára gbọ́ tàlábí káyára gbọ́ tàfà káyára gbọ́ tóbi wá. Bàbá wa yára láti lórí lórí àníní. Pẹ̀lú bàbá wa Muhammadu Bushira nàjọ wọlé. Bàbá wa Sheikh Abdul Mumeen Mokini. Bàbá wa yára náà wọlé lọ. Lọ́jọ́ pé káyára gbọ́ ọ̀tọ̀ lọ́rùn ọba, káyára gbọ́ ọ̀tà nábì, káyára gbọ́ ọ̀tà fàrà, káyára gbọ́ tóbi wá, káyára gbọ́ ọ̀tà láhù, káyára gbọ́ ọ̀tà nábì, káyára gbọ́ ọ̀tà fàrà, káyára gbọ́ tóbi wá. Bàbá wa yára náà wọlé bọ̀ pẹ̀lú bàbá wa jíjí wímọ̀. Àǹsọ́rù sílámù fún gbogbo òjẹ̀sà pátápátá. Muhammadu Bushira Ìlọrin kèrè àdìmí ní gbogbo wọn. Lọ́jà ń gbé káyára gbọ́ tàláwò. Orúkọ tó ń ṣe wá sí báyé. Orúkọ tó ń ṣe wá sí báyé. Orúkọ bàbá wa yára. Orúkọ tó ń ṣe wá sí báyé. Tàbá pé ayára. Káyára gbọ́ tàláwò. Káyára gbọ́ tàlábí. Káyára gbọ́ tàfàrà. Káyára gbọ́ tóbi wá. Káyára gbọ́ tàláwò. Káyára gbọ́ tàlábí. Káyára gbọ́ tàfàrà. Káyára gbọ́ tóbi wá. Ọmọ oníwàásí àgbáyé ní gbogbo wa. Bàbá wa yára ẹ máa wọlé ẹ máa ràn bá láti lọ rí ìgbòho àdínì. Ìwọ tó bá yára gbọ́tọ̀ lọ́wọ́ ọba bóyá ti ṣètánì ló máa dẹ́rí sí. Ẹni tí ọba yára gbọ́tà náà ní wọn mọ irú ìtànṣe lọ́sùn. Bóyá ti ṣètánì ló máa gbọ́. Ẹni tí ọba gbọ́tà bá irú ẹni bẹ́ẹ̀ ó ti sọ́nà òun ọjọ́ ti pẹ́. Ẹni tí ọba gbọ́tọ̀ bí ọlọ́run máa ṣe mí lọ́mọ àti òní gbọ́tọ̀ bí. Káyára gbọ́ tàláwù, káyára gbọ́ tàbábì, káyára gbọ́ tàfàrà, káyára gbọ́ tóbi. ẹ dákun bá ti ń bọ̀ nínú àkọ́ lọ máa lọ sórí ìjókòó wa Káyára gbọ́ tàbábì, torí tọ́lọ́ tàlẹ́wọ̀ Muhammad káyára gbọ́ tóbi. bí a ti ṣe àpọ́nlé bàbá wa ọlọ́wọ́ máa aláàánú musa ṣe àpọ́nlé nìkọ̀ọ̀kan wa náà àlùbáríkà ti ń bẹ lọ́wọ́ bàbá ọlọ́wọ́ musa pín kálẹ̀ nìkọ̀ọ̀kan wa. ẹ dákun ẹ jẹ́ ká jókòó. بسم الله الرحمن الرحيم أوما كلما نودي أجابا ومن بجلاله يغشي سحابا وكلم في الدجى موسى باللطف كلاما ثم ألهمه الخطابا ويا من رد يوسف بعد بعد وكان أبوه ينتحب انتحابا ويا من خص أحمد واستوفاء وأعطاه رسالة والكتابة
الرسالة والكتاب وكلمه وسماه حبيبا وأعتق من شفاعته الرقابة لك الفضل المبين على عطائه منعت به وضاعفت الثواب جد للشيخ كمال الدين كل المرامي أنله يا مولى لما ثاب قل هو الله أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين adúpẹ́ púpọ̀ fún Olúwa wa الحمد لله aya Nabi Muhammad صلى الله عليه وسلم ààrẹ ni Yorùbá Nabi fa صلى الله عليه وسلم kápapọ̀ kásì Suratul Ikhlas now huwa Allahu ahadu ẹyọ kọ̀ọ̀kan délẹ̀ bá a bá ṣe jù bẹ́ẹ̀ lọ àṣetó حياكم الله kọlá pé àníyàn wa fẹ́ ká máa ṣe lọ kárin fáwọn àfáà wa àmọ́ àsìkò ni ọ̀gbà wá torí dídòkú ìṣeré. الله أكبر àhádùnà àfáà àgbàṣẹ́gun látàlùlẹ̀ àdábì رضي الله عنه bàbá wa àlàjì àgbà رضي الله عنه tó wá dérí gbogbo àwọn àfáà wa dérí bàbá oníwàásí àgbáyé ká àfáà wa Sheikh wa Al-Bushra حفظه الله ورعاه ọlọ́run bí wọ́n ṣe pọ̀ tó wájú rẹ̀ ni bàbá wọn tí àná رضي الله عنه bàbá wa ní ọ̀wá tí wọ́n lù sí ìfẹ́ الله bàbá gbogbo wọn bàbá ló mọ́ta àfàsábẹ̀ ẹ̀dábì ọdún ṣe tóun náà wájú rẹ̀ báwa pípúrú wà láwùká ṣe yí kárí wọn wá. آمين الرحمن الرحيم هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد àwọn àgbàlagbà ń bẹ ń dòkó púpọ̀ حياكم bàbá wa ọ̀pẹ́rẹ́ ní bàbá wa AA Yusuf Sheikh Abdul Yusuf gbogbo ẹni yóò tó bá súnmọ́ Ansarul Islam lójú ayé bàbá ni títí lónìí ìyá ọ̀pọ̀ pẹ́ nìkan ń jẹ́ bàbá AA Yusuf àwọn rèé. General Secretary wa ní fún Ansarul Islam látòkè délẹ̀ bẹ́ẹ̀ náà ni Alhaji wa Umar Ali àwọn Ansarul Islam nù
national organizing secretary. حياكم الله. Alhaji wa Okele Haji wa P.A. Bọ̀fọ̀ Ansarul Islam. ولي الله الحقيقي. Assistant organizing secretary. Bẹ́ẹ̀ ni engineer wa èyí Táyọ̀. Bẹ́ẹ̀ báwọn ẹgbẹ́ mi ń bí ẹjọ́ tí ń rò yìí ó ní ìtumọ̀. Bẹ́ẹ̀ bá ń gbọ́ pé à ń kánjú gbogbo kan máa ń nìdí. Bàbá wa Alhaji Abdul Mumeen National Treasurer Ansarul Islam gbogbo ayé àwọn ní gbogbo. حفظه الله ورعاه. Alága Mother Branch gbogbo Ansarul Islam tó lè dìde láyé Ìlọrin ló ti filẹ̀. Alága Mother Branch ní Ìlọrin branch Alhaji wa Alfa Nasamu. حفظه الله ورعاه. Ẹsẹ̀ ní gbogbo àwọn àgbàlagbà tí wọ́n wá ń dòkó yìí ojú ànálẹ̀ ń wò yìí kò sẹ́ni tó ti sùn. والله. Àwa lábẹ́òkúta látàná. Lẹ́yìn tá a parí mítìn àzìyára fàgbà. Kálí àná nù. Àwa lọ bẹ̀rẹ̀ wá sí fáá. Ọlọ́run o. Àwọn ń darí bọ̀ wá sí Iléṣà yìí pẹ̀lú pé wàláhì làzim àtúnlẹ̀tò tá a lọ sí nílò. Ọyẹ kájò kó yà yìí ni bó bá já sí pé aago mẹ́jọ la tó dìde àfáàwá Sheikh Bùsùlá tó bẹ̀. Gbogbo ẹ̀yin àfáàwá tẹ́ wá ń jòkó. Ọlọ́run tó dá yín mọ̀ yín. Àwa náà mọ̀ kọ̀ọ̀kan lára yín. Ọba ló tó ṣe yín léèyàn. Ọlọ́run ò ní jẹ́ ẹdí lókèrà mọ́ láéláé. آمين. Àmín. آمين. Láti sẹ́ni kí wọ́n wí kankan lẹ́ẹ̀kan, wọ́n láyé ń sọ ayé ń wọ̀ ọ́. Ẹni wọ́n bá lò òkè náà wọ́n máa ń sọ àánú. Ọmọ ìdùnnú gbogbo yín látòkè délẹ̀. A fi àwọn ìyá àlùbáríkà yìí bẹ Ọlọ́run fún yín. Yóò bá yàtọ̀ fẹ́ni kọ̀ọ̀kan àtẹ̀yìn àtàwa náà, Ọlọ́run jọ máa dá sí ni. آمين. Àáfàá Kámílù tí wọ́n kí bàbá lára wa ó ti lọ. ولي الله حقيقي. Àlùbáríkà ọlá nàbì gbogbo ilẹ̀ máa lọ wájú sí i. آمين. Habibu Rasul. كان نعم جماعة. Ẹ̀dàbẹ̀ ní náà. نعم. Àwọn نعم. obìnrin yín dà. Ẹ̀sùn mọ́tò sí kí n máa wòye lẹ́yìn àfáà yín. Ṣé àwọn náà nù àbí? Kún o súnmọ́ bí, ẹ súnmọ́ bí, ẹ súnmọ́ bí. ẹ súnmọ́ bí kẹ́ máa rí àwọn bàbá Ẹ já wojú yín. ibi tẹ́ wà ó jìnnà. حياكم الله. Allahu khaliquna. ẹ̀yin náà làwa wò. الله خالقنا. Bọ́ bá ti gbọ́ báyìí tó o sì ti máa wí, wọ́n náà bá ń wí pé Allahu khaliquna. الله خالقنا. War-rasulu nabiyyu wan-nabiyyu rasuluna. والنبي رسولنا. Wal-Qur'anu dusturuna. والقرآن دستورنا. Wal-kamalu za'imuna. والكمال زعيمنا. Bá ṣe wá fẹ́ wí. الله خالقنا. والرسول حبيبنا. والقرآن دستورنا. والكمال زعيمنا. والقرآن دستورنا. والكمال زعيمنا. Ṣàlàwà yìí. نعم. Ọlọ́run àfihàn onídòkó ọ̀rọ̀ lónìí látàná náà ni àlẹ́ lómi ìdúwọ́ lọ. الله خالقنا. Ẹlòmíì bá dìde ń tàtá yóò wá ní tí ó fẹ́rí kalẹ̀ fún ọyí ọmọ kọ̀ọ̀kan wá. الله خالقنا. Fáwọn òsì kọ́ wa ní nǹkan míì tí fi ń rí bí ń ṣe ń rí ìdúwọ́ lọ. الله خالقنا. والرسول حبيبنا. Lọ́sọ̀kan wà pé yé Ọlọ́run mọ́tò àṣírí mi mẹ́jẹ wọn bá mi ń bí mo wà yí àyíká. الله خالقنا. Oyè ọbẹ̀. والرسول حبيبنا. والرسول حبيبنا. Máa fáwa yìí ń jẹ́ Habibu rẹ̀. والرسول حبيبنا.
والحبيب والقرآن دستورنا والكمال زعيمنا والكمال زعيمنا والقرآن دستورنا والكمال زعيمنا. الله خالقنا الله خالقنا الله خالقنا والرسول حبيبنا الله خالقنا والرسول حبيبنا والقرآن دستورنا والكمال زعيمنا. Olúgbó ọlọ́run bá ló tó bẹ́ẹ̀. والرسول حبيبنا والقرآن دستورنا والكمال زعيمنا والجهاد سبيلنا والفوز حجتنا والموت في سبيل الله أسماء أمانينا والموت في سبيل الله أسماء أمانينا. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. àáfàá tí ń darí ìjòkó dà ẹ ṣé àáfàá wa ẹ ṣé púpọ̀ Ismail ẹ̀yin àgbàlagbà yín rojọ́ fún yín nu aráfàlì jẹ́nà tẹ rí yìí sígílẹ̀tì aláàjì bùsùlánù bí ẹ bá ti àwọ̀tẹ́lẹ̀ òun ní ràṣírí ara àwọ̀tẹ́lẹ̀ ní ràṣírí ara bá a bá wá ṣe program Ansarul Islam yíyà yìí aráfàlì jẹ́nà tí mo entertain wa. La ilaha illallah. inú mọ́sálásí wa lọ́hùn. alhamdulillah. afanu. kódà gbé aráfàlì jẹ́nà lọ conference Ansarul Islam kan. àgbà ti dé nísìnyí wọ́n máa dúró níwájú bàbá ni. والرسول حبيبنا والقرآن دستورنا والكمال زعيمنا. Opó làwọn dájú kọ. Wọ́n fi sáì fún tọ́pìkì náà nù. Àmọ́ ó ṣe púpọ̀. àsìkò yìí náà ni bàbá. Àsìkò yìí náà ni. Kọ́dà bí ìṣẹ́jú márùn-ún náà ni á yàgò. akramakumullah. Ẹ kú oríire. hafidhahullah wa ra'ahu. Gbogbo tí kálukú máa ń ṣe kó ṣe pẹ̀lú àníyàn dáadáa. torí ọjọ́ ẹ̀san. Ẹ kú oríire ńlẹ́sà ìjọba òró làlẹ́ bùsùláwà. Ìjọba òró ni bàbá oníwàásí àgbáyé máa ní kálífù kálájà àlùbùsùláwà máa ń lọ. Ní Kwara State nílẹ̀ gbóná níbi àkọ́kọ́ ní secondary school sí tọ́wọ́tà ní 1970 àwọn ọ̀dọ́mọ òró náà ni àwọn gbọ́dọ̀ ti jọmọ láti ṣá wọ́n bá ní kó bẹ́ẹ̀ kó ń jọmọ òró máa lọ lẹ́sà bàbá wa lè lálọ́kọ́kọ́ wá lẹ́sà bàbá wa Sheikh Abdul Mumeen bàbá lè lámísánà rahmatulahi alayhi jami'a. amina. Èpè wa rè pé gbélégbè. Àṣà ìsìlámù wa ní kàlá àti bùsùlọ́ ọmọ bọ̀ wálé sà. Ntọ́ wa di ẹyìn lónìí tó di àdúrà lẹ́nu
ọ̀rọ̀ ọ̀run ń gbà tájú ìbùsùládé Allahu akbar kabira. kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó yá wa náà ẹ̀yin ìyá sálùsílà ẹ̀dọ́kọ̀ ẹni náà Na'am. ẹ̀ ní fojú sunkún àwọn ọmọ yín. Àmín. Àmínà wá ní àkọ́kọ́ mọ́tò tí ń kọ́kọ́ rà bọ́ọ̀sì ìlú yìí la kọ́kọ́ gbé wá tó jìnà. Níjọ́ lè látòlò kádìrì tí àfa àbúlá ìlú yìí. Àwa kú ò ní àkú olóru. Àjẹsàrí kó yà yín là tún gbalé lọ. Kí wọn náà lọ mú lónìí pé sẹ́tọ̀ ń bá ń ṣe ní ìkìlá àfa ní. Hayyakumullahu al-karim. إذا العود لم يثمر ولو كان شعبة من المثمرات اهتده الناس بالحطب. إذا العود لم يثمر ولو كان شعبة. العود إذا العود لم يثمر ولو كان شعبة من المثمرات اهتده الناس. إذا العود لم يثمر ولو كان شعبة من المثمرات اعتده الناس من الحطب. tọ́ ò ní bínú. إذا العود لم يثمر لم يثمر ولو كان شعبة من المثمرات اعتده الناس بالحطب. الله أكبر كبيرا. إذا العود إذا العود لم يثمر ولو كان شعبة من المثمرات اعتده الناس من الحطب. Nílé alálùbọ́sà nílọrin kẹ́rẹ́kẹ́rẹ́ pẹ̀lú fìtínà pẹ̀lú ìṣòro pẹ̀lú lásìkò despite all the hurdles àwọn calamities kọ́lá kò sí pé problem dára ní ìbùsùlárì. La ilaha illallah. calamity la bá pè é wọ́n wá gbó lérí rẹ̀ làǹfà wa ń sọ̀rọ̀ ní jáde lójú. La ilaha. Hayyakum. ọmọ ọdún ní pàdé tá a pàdé gbẹ̀yìn ní lọ́sọ̀gbó láti pàdé lọ́dọ̀ bàbá wa wàsíù Mumeen. àbí ọlọ́run fún yín déédéé dùnú tẹ̀ ń rí lónìí ọlọ́run má jẹ́ ó débẹ̀ mọ́. آمين. إذا العود لم يثمر ولو كان شعبة Sheikh Abdul ẹjọ́kọ́lẹ̀. من المثمرات اعتده الناس بالحطب. إن شاء الله. Àlàáfà Abdullahi àti gbogbo ẹ̀yin jẹmọ́ rẹ̀ ẹ múra o. Mẹ́sẹ̀jì sí yín náà. Ẹ múra. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní kí wá ṣe pé ẹ bẹ̀rẹ̀ yóò sì máa rí lọ bẹ́ẹ̀. Àbá nípa sọ̀rọ̀ kan ọlọ́sọ ó ní kọ̀ǹfàmù nípa òdodo nípa ẹni wọ́n bá pàtì tí wọ́n dánwò tí wọ́n ò ní òní oore wájú. La ilaha illallah. Mo bá ti rí dáadáa níwájú èébí bẹ́ẹ̀ ni kẹ́kẹ́ ní dáadáa bá ń bẹ lára ẹ̀ lọ. Tó bá ṣe pé Ọlọ́run lẹ́ ń ṣe gbogbo téèyàn bá ń ṣe yín gbìyàn ni mo gbogbo yín tẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yín ẹ kú palẹ̀ mọ́ àmọ́ gbogbo yòówù tó lè wù kó dé bá yín dáadáa àti kejì wala tahinu. Allahu akbar. Bismillahir rahmanir rahim. Wala tahinu wala tahzanu wa antumul a'launa in kuntum mu'minin. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الرحمن الرحيم. Ànábì bá sọ fún wa ẹ̀rí bàbá tó bí ni. Nígbà tí ó wàá gbé ọ̀rọ̀ nísìnyí, ó gbé lérí bàbá gidi, bàbá ruhaba, spiritual father. Òun àwọn ṣiṣẹ́ fún ìyànjú biological father lọ. ولا تهنوا ولا تحزنوا Èèyàn bíbu Rasul láàdá inú ẹ má gàgàrà o. ولا تحزنوا Àánú ẹ̀ sì gbọ́dọ̀ banújẹ́ bí ẹ bá ní nǹkan tí ń bá ìyànjú jẹ́. وأنتم الأعلون إن كنتم مؤمنين. Àlẹ́wùnà káàsá Sùlámì náà tó dàbá yìí ojú àwọn tí wọ́n dá lè rí. وأنتم الأعلون إن كنتم مؤمنين. Àlẹ́wùnà ẹ wá fọkànbalẹ̀ òkèlè wà. إن كنتم مؤمنين Condition ní kúntù mú mi ní ìkọjá ẹgbẹ́ torí Ọlọ́run mẹ́lẹ̀ fi ń ṣe. وأنتم الأعلون إن كنتم مؤمنين. Ìbàlẹ̀ ẹ jáde gbogbo ayé wá gbé tìyí lónìí, òní ń dọ̀la kẹmọ́rí yẹn lẹ́yìn yín wọn. آمين. وأنتم الأعلون إن كنتم مؤمنين. Bí àfa wa ní kẹ́mọ́ wá ṣe àtẹríba ní gbogbo àwọn ọmọ tí wà lájẹ́ àgbà tẹríba ní. Ẹ máa wò bá wọn kan wà wájú yín. Bẹ́ẹ̀ nìkan bá ń lò gba tiẹ̀ lọ́wọ́ dúró de. Ẹ bá ń gbé kí n wí kúkú ṣùhúr kúkú ṣùhúr ìdàmúnáwó ṣùhúrà. Bẹ́ẹ̀ bá ní ẹrí mi èso àìníri mọ́láyé nù. وأنتم الأعلون إن كنتم مؤمنين. Sí tó pé gbogbo àwọn àbá yìí tẹ́ ẹrí tí wọ́n wà ń dòkó yìí. Nǹkan méjì ló pé wọn dòkó yìí. Alákọ̀ọ́kọ́ àsopọ̀ àwọn àtàfà yìí. الله أكبر. Àsopọ̀ àwọn àti bàbá tẹ́ tara wọn jáde. Wọ́n wá ń wòrì ẹsẹ̀ tí yín náà pé ó dòkó àwọn wọ́n fẹ́ ṣe pọ̀. Bẹ́ẹ̀ bá ti níta ló kù ẹni ó kù ó sì jáde lábẹ́ abíyá rẹ̀. وأنتم الأعلون إن كنتم مؤمنين. Ọmọdé ni bàbá fẹ́ràn ẹ jòkó lẹ̀. أجوكو. Bàbá fẹ́ràn àwọn ọmọdé púpọ̀. Wọ́n sì fàyè lẹ̀ káwọn ọmọdé ó dìde. Torí ẹni ó sọ̀rọ̀ ó ṣe ọmọdé náà ni. Ẹ bẹ̀rẹ̀ tí yín náà ní Ọlọ́run jẹ lókè. وأنتم الأعلون إن كنتم مؤمنين. Ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó kù. وأنتم الأعلون إن كنتم مؤمنين. Ọjọ́ mi ìta pàdé wá báyìí ó wà. Ẹ̀yin tó ń ṣe Ọlọ́run ìyà ń jẹ ìsìláàmù. الله أكبر. Ìyà tí wọ́n ń jẹ ìsìláàmù àwa mùsùlùmí lọ̀pọ̀ wa là ń àpò àwọn ìyá yìí là ń fọwọ́ fà á. àwa là ń béèrè ẹ̀. Àwa là ń nawọ́ réyà. Nítorí kíni torí tọ́lọ̀ nítorí ẹ̀gbẹ́ ìsìláàmù kalẹ̀ àmójútó. Ẹ wo ẹ̀jẹ̀ gbé látara kíkí. bẹ́ẹ̀ni. Gbogbo ọ̀ràn kíkí tá a máa kíra wa láyé pátá kíkí tó perégedé tó ju kíkí ìsìláàmù lò sí. kò sí. Yorùbá àti wọ́n pé ẹ kú àárọ̀. Wọ́n bá já sí pé bẹ́ẹ̀ bá ṣe làákà yìí ni. Ẹni wọ́n bá sọ fún ọ pé ẹ kú àárọ̀ ó yẹ kéèyàn gba létí pé èmi ní kí n kú làárọ̀. ìtumọ̀ ẹ̀ ló mọ̀ náà. Ọbẹ̀ pa mí tẹ́lẹ̀. ẹ Ẹ kú ọ̀sán. kú tẹ bá dọ̀sán o bá dọ̀sán o ẹ múra. Ẹ wo tèbó ọ̀hún ní good morning. Haúsá pé iná kwana. So jíjà ẹ wá wo kíkì Islam. Assalamu alaikum. ìbá jẹ́ àárọ̀. Bọ́ ọba tí ń bọ̀ wá fọkàn rẹ balẹ̀ yìí ìdáburú kan ti ń sọ. àlàáfíà ọlọ́run kọ́ mọ́. Assalamu alaikum. Láàfíà ọlọ́run fún ọ. Òun náà wàá dá padà pé wa alayka salam. Ọ̀sẹ́ni tí ó ṣàdúrà láàfíà fún yàn àfẹ́ni tó bá fẹ̀yàn dé ọkàn. ليبكي على الإسلام من كان باكيا Tí ó sun ìsìlámù ló yẹ ká sunkún lé lórí. وقد تركت أركان ومعالم. Gbogbo erígun tó fẹsẹ̀ rinlẹ̀ nínú ìsìlámù láti fẹ́ àbá láti fojú di. wàláyé Orígun àkọ́kọ́ ni al-imanu billah. kò sí Ọ̀fẹ́ rí. àwùjọ wa. Ìrun tí wọ́n ní tàní hánìl fàṣáyì wálé mùkárì. Bẹ́ẹ̀ bá kírun dáadáa kò ní níwà kẹtàkẹtà. Ẹ bá orígun ẹlẹ́ẹ̀kẹta ní sàárà ní sàká.
ara zakani sàrà. Lọ́wọ́. Allahu akbar. àwọn opó kò sí tó mú ànábì ẹ̀xẹ́ tó fi sọ̀rọ̀ ti dànù ju àwọn àwà kan tá a mọ̀ mọ́ sí ọlọ́run lọ. Sallallahu alayhi wa sallam. kí ìsìlámù tó ti ànábì lọ́wọ́ lànábì wọ́n ti mọ ànábì ní àmín. bí ẹ bá fi nǹkan pamọ́ sọ́dọ̀ sí ọlọ́run déédéé tó ti fún un náà lọ́gbàá. wọ́n máa àsọ́dínkù àmín. wọ́n wá máa káfílù lìyẹ̀tìmí wálé àrímúlà. Akramakumullahu al-karim. ẹgbẹ́ tí máa ṣe dọ̀dọ̀ àwọn opó àtàwọn ọmọ òrukàn. bí wọ́n ti kí ànábì Muhammad. Sallallahu ala Muhammad. àpapọ̀ wọ́n ní ha sẹ́ni tó ń ṣe ọlọ́run ni ìsọ̀ ọ̀bátú ìṣífà àkí ìsọ̀ ọ̀bátú ìṣífà àkí wàkà èrè wá náà yìí. إصابة إشفاك وخير ونائل إصابة إشفاك وخير ونائل إصابة إشفاك وخير ونائل. inú mi dùn sẹ́yìn àbí mo máa lọ sóòlù púpọ̀. bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ ẹgbẹ́ lónìí tó bẹ̀rẹ̀ ẹgbẹ́ ìsìlámù lónìí ìwọ náà wá nǹkan míì. aláàzámi ń kọ́lé kéwú aláàzámi ń kọ́lé ìwé. wọ́n ń ṣe wá sí gbangba wọ́n ń dá mọ́sálásí lẹ̀ mọ́sálásí ìtànsáwò ìsìlámù ní mọ́sálásí àǹsáwò dínì ní wọ́n náà tún wá gbé tiẹ̀ kalẹ̀ ẹ̀yà yìí wọ́n náà tún lọ kọ́lé kéwú ẹ̀ sọ̀tà ara yín. kó lè ṣe ní bára yín jẹ́. àwọn lọ́ọ́ mú nísìí kí wọ́n máa tọ́jú àwọn opó. taloko alẹ́ àrímúlàtù ìmúra àtúnlá záwójà làhá lázáwòjò áò fàkàdá tí záwòjò ha. أو فقدت ذات زوجها. الله أكبر. àlìmọ̀rẹ̀ àtù lázáwòjà لها áò فقدت زوجها. obìnrin tí ọkọ rẹ̀ kú òun ni wọ́n ń pè ní opó. kí wàá ní ọlọ́run wí pa àwọn opó. أكرم. ọlọ́run wí pa àwọn ọmọ òrukàn tó fi opó tì. لا إله إلا الله. pápá ìyẹn bá ti kú ó ti já bẹ́ẹ̀rẹ̀ gbogbo yòówù tó lè wù kó ní láyé ó ti já sínú àwọn tálíkà. ní tìtorí kíni ọlọ́run ọ̀dá obìnrin kọ́ máa dá gbé kọ́ máa dá fọ̀. gbogbo yòówù tó lè wù kó ní kọ́ tẹ́wọ́ kọ́ gbà ní. ó wà lọ́dọ̀ ọkùnrin ká. níjọba tí wàá di kọ̀ tẹ́wọ́ gbà mọ́ òun náà ní túgbànú rẹ̀. nítorí sí rẹ̀. níná nínú La ilaha illallah. ọtí tálíkà. ó di. ọlọ́run á ní àwọn ọmọ orúkọ wọn ní ẹnu máa fi wọ́n lẹ̀ a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك ماذا ينفقون. وسألونك ماذا ينفقون كل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل والمساكين وابن السبيل. àwọn ọkọ tí ń bẹ láwùjọ wa ara tí ìsìlámù fi ń ṣe ra rẹ̀. Akramakumullah. kéékèèké à ń sọ àwọn èèyàn nù. bẹ́ẹ̀ bá náwó yín gbogbo tó bá ṣẹ́kù lọ́wọ́ yín ìlú wa lìdẹ́ yìí. náwó fún àwọn ọmọ àwọn òbí méjèèjì tó ọba rẹ̀ jáde. àwọn tó súnmọ́ gbọ̀ngbọ̀ngbọ̀n fún wọn. wá ṣàánú àwọn ọmọ òrukàn àtìyá rẹ̀ tí ń tọ́jú ẹ̀. Allahu akbar. láìpẹ́ yìí wọ́n kó kéèsì kan wá láìpẹ́ yìí. wọ́n ní wá lọ bá arábìnrin kan sọ̀rọ̀. wọ́n wá ní ẹ bá ń pẹ́ ẹ̀. ẹni wọ́n wá ránṣẹ́ ó ní ẹ sọ fún àfáà pé ó ti kọjá. Ha. ó ní ẹ sọ fún wọn pé ó ti Ó kọjá. ti kọjá ó létí. ó ní ẹ ṣe ó ní ọkọ òun kú ó sì dà àwọn ọmọ mẹ́ta lẹ̀ fún un. gbogbo àwọn ìmọ̀ọ́mù tó ń bẹ ládùúgbò àwọn ọmọ ọ̀rán tí sàánú òun. àwọn ṣọ́ọ̀ṣì kan ni wọ́n wá kó òun lọ ṣọ́ọ̀ṣì. wọ́n wá gbalé fáwọn wọ́n fáwọn lóúnjẹ ó ti kọjá. Ẹ sọ. àwọn ọ̀hún ti wà níléèwé wọn.
يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى. الله على محمد. واليتامى والمساكين واليتامى والمساكين وابن السبيل وما تفعلون من خير فإن الله به عليم. الله أكبر كبير. لا إله إلا الله. حياكم الله الكبير. كرمكم الله. يتيما. الله أكبر كبير. اقدر هوايج ما استطعت وكن بهم أخيك فرجا وكن لهم أخيك فارج وكن بهم أخيك فارجا. الله أكبر كبيرا. صلى الله على محمد. الله عليه وسلم. صلى الله على محمد. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. يا كافل الأيتام كفوك واحة لا تنبت الأشواك والزكوما. الله أكبر كبير. kí àìsàn ọmọ jẹ́ ìyá rẹ̀ kéde ọmọ jẹ́ bàbá rẹ̀ kí Fátímà ọmọ wa jẹ́ ọmọ ìyá rẹ̀ kọjá àǹtí rẹ̀ sínú rí ó dùn bẹ́ẹ̀ ó ní sẹ́ni Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún láyé oríire kò dùn bẹ́ẹ̀ lọ Ànábì ní wàá dàgbà Ànábì wá padà sílé Àìṣà wọ́n wọ́n dáná fún wọn wá jẹ wọ́n fà sọ sílá àwọn pẹ̀lú rẹ̀ Ànábì wá fà lọ́wọ́ wọn jọ lọ yìí. La ilaha illallah. ìwọ̀n bẹ̀rẹ̀ lòun sí Ọlọ́run títí Ànábì bí sáláìsì nígbà Ànábì sáláìsì ó láyé ti tán. يا كافل الأيتام كفوك واحة لا تنبت الأشواك والزكوما. أبشر بالصحبة
خير ما وتأثرا في جنة كملت رضا ونعيما. iṣẹ́ táwọn àfáà yìí gbé lọ́wọ́ yìí iṣẹ́ tí gbogbo wọn dì mú ni pẹ̀lú òkú ọlọ́run gbogbo ayé là á sì gbé dé. إن شاء الله. ẹ̀yin tẹ́ ẹ bá lọ́mọ òrukàn lábẹ́ yín wọ́n ń tara rẹ̀ wọ́n lọ gbómi iye. tọ́lọ́kọ rẹ̀ ti ń fún jẹ ti ń fún mu òsì mọ́. ẹ wọlé lọ́wọ́ bá wọn lọ lọ́wọ́ nǹkan sí wọn ọlọ́run tó kí àyájí àgbà. آمين. láti ọmọ dá tó fi dé abẹ́ mi ni bàbá máa hàn kan. إن شاء الله. Ramadan ń bọ̀ nísìnyí ó ní iye tí wọ́n wà ká gbogbo kó tó ń bẹ nílé kan bí wọ́n wá yẹjú àwọn tán yóò wá kó àwọn obìnrin wọ́n gba ìrẹsì wọ́n ó sì gba ọkà wọ́n ó tún kó. لا إله إلا الله. حسب اليتيم سعادة أن الذي نشر الهدى للناس عاش يتيما. Gbogbo tí máa lẹ́yìn àyè má bànújẹ́ kankan múra ní bọ́lọ̀ ń ṣe kọ́ pé yóò rí nu. Má wàá torí pé ọkọ ti wá kú bọ̀ lọ́dí nǹkan mí. Wọ́n ti dáadáa. Ibi ọlọ́run kò ní mú kankan darí kò sí tí òun darí tayọ kàsárà yóò ti ọlọ́run kó dòkó tì pé ọkọ rẹ tó kù mùnáwìlù rìsíkì ní lágbèrè ọ̀sán. láàrin bẹ́ẹ̀ rọ̀zà ọlọ́run kò lè lọ́wọ́ ní kéésù. mùnáwìlù rìsíkì gbogbo wa dá láwọn ọmọ dá níyàwó bí ìsọlá mi kò bá ti sí bẹ́ẹ̀ ọlọ́run pàṣẹ kí wọn lé wa lọ́wọ́ ni àwa kà ń fún wọn. وأكرم الناس ما بين الورى رجل تقضى على يده للناس حاجاته. ẹni tó jẹ́ èèyàn jù láyé tó dàgbọ́lé wájú ọlọ́run. تقضى على يده للناس حاجاته. لا تمنعن يد المعروف عن أحد. حياكم. gbogbo ògbàkígbà tó bá wà ní pòsíṣàn kọ́ náwó sáwọn èèyàn dákùnà à ń fọwọ́ ara wa fa fìtínà nínú Islam òun ní ìwà ọ̀lẹ ọlọ́run òsìgbà kájòkó kẹtẹrẹ. poverty alleviation tó ju azakatu lọ sí. poverty alleviation tó ju asọ́dáka lọ sí. poverty alleviation tó ju àlìhíbà lọ sí. bá a bá jòkó báyìí nìsín ká fẹ́ jẹun ká wá gbóúnjẹ sínú tírè tí gbogbo wa wá dájú kọ́ olówó fíìlì important táyíkà náà fíìlì important torí àwọn òkan náà là á ti ń jẹun ọ̀dọ́ wa la ti ní pé kọ́dà bẹ́yẹn bá fẹ́ ṣènáwó ó ní iye àwọn tí wọ́n ń pè lónìí. La ilaha illallah. wọ́n ti bẹ̀rẹ̀ yìí náà ní ìsọ̀tí wọnú Islam. Ọ̀kárí. alábì Muhammad. Sallallahu alayhi wa sallam. wọ́n ní sharru ta'ami àpèjẹ tó burú jù òun ní ta'amul walimati. Allah. òun ní ta'amul walimati oúnjẹ ẹ̀kẹta ṣe fún àpèjẹ bóyá ìyàwó ni bóyá ọmọ bóyá fírídọ́ọ̀mù ọ̀bọ̀yá ilé sísí àpèjẹ tó burú jù ní ta'amul walima oúnjẹ tá a pè fún wòlímà wàlímà tá a wá pè fún yùdí á. فيها الأغنياء ويترك الفقراء. الفقراء. àwọn afọdúré náà wọn tálíkà pé àwọn ọ̀gbọ́dọ̀ wá páàsì lẹ́ẹ̀mọ bí wọ́n ọ̀lù alábìíní àpèjẹ ìwọ̀n burú jáì. لا إله إلا الله. wọ́n lálùbáríkà. إن شاء الله. kó lọ́mọ olùkọ́ ṣe níbẹ̀ dé. ẹlòmíín ní sìn jọba ṣèyàwó ní sìn kò ní dúró lágboolé wọn yóò wá lọ họ́ọ̀lù kan yóò tún wá fún kálukú tíkẹ́ẹ̀tì ẹni tí ọba ti ní lọ́wọ́ pọ̀ wọlé nù. لا إله إلا الله. iye òun tá a wá fi ń ṣe ra wa ni pé ọmọ tí ó wúlò dáadáa fún Islam àwọn kan wà á dé wọ́n sì gbé. wọ́n wàá fún lásán wọ́n sọ sílé ìwé tó dáa láì ní pẹ́ kó tiẹ̀ wá pa wọ́n ló kọjá mọ́nísì wọ́n ní ọmọ ìjókòó rẹ̀ náà wọ́n sì gbé lọ wọ́n lọ kọ́ ní Bible yóò wá dọ̀tá Islam. لا إله إلا الله. كم فوارا وفنو. ìyá mi tọkọ rẹ̀ jùlẹ̀ pẹ̀lú àwọn ọmọ ó ṣeéṣe kí ọmọ tí ju ọmọ bíbí lọ wọ́n sì fẹ́ wọ́n lọ fi fún jọ́ọ̀nù wọ́n fi fún Gabriel yóò máa ṣẹ̀mí ayé mi lọ eléyìí ń ṣẹ̀mí ó pilẹ̀ ní mùsùlùmí eléyìí pilẹ̀ ní kèfèrí at the end of the day wọ́n kó gbogbo ẹ̀ lọ sáàsìra wọn. الله أكبر. فآت ذا القربى حقه
فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون. àjọ ẹ̀jẹ̀ káyọ̀ mọ̀ yín mọ̀ pé pírójẹ́tì ti yín nù. bí a lọ lé ọmọ òrukàn bí a mọ́tálẹ́sọ̀ ẹ̀fí kún àwọn ọmọ ilé ara ìní ìyá àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dún kan tá lọ fíṣítì wọn ní dúró pọ̀ eléyìí ó ní wọ́n ní bèbí adéta ni eléyìí bèbí àṣà tí bàbá rẹ̀ níbi àṣà ni wọ́n níbi àwọn ti he wọ́n làwọn sọ wọ́n ló kọ. àdúgbò wa bá ti bá wọn ńlá fi sọ wọn ló kọ. níbi àwọn bá ti he wọ́n. ńlá fi sọ wọn ló kọ. làwọn sọ wọ́n ló kọ. wọ́n ní òmí àwọn èèyàn ni ó bí wọn àwọn wá tí mẹ̀sìn wọn báyìí ẹni ó bá wọ́n tó bá wà àdọ́tì wọn náà bà bẹ́ẹ̀. La ilaha illallah. torí ìdí èyí ìdí wọn tí àwọn àfáàwọ̀ yìí gbé lọ́wọ́ yìí wọ́n gbé nǹkan dá lọ́wọ́ ibi ọwọ́ ayẹ ká máa náwó sí rèé àmọ́ èèmọ̀ tá a kàn nínú ìsìlámù ni pé mo ẹlòmíì ò ní náwó níjọ́ bá lóko rẹ̀ nínú invitation. pé àwọn aláàjì wa lọ́pọ̀ èsìsì wọ́n ń bọ̀ wá aláàjì àwa kìnnì kan wọ́n bọ̀ á wà á sí ẹgbẹ̀rún mọ́ríàbá. bóyá ẹni tó sì ta sí náwó wù yìí òun ń retí ká parí ìnáwó tán. kókó fáwọn ẹrú ọlọ́run tí wọ́n nídìí ẹ̀. gbogbo wa tá a wà ní ẹ̀jẹ̀ adásí ká ràn wọ́n lọ́wọ́. ibi anásí ni. iṣẹ́ tó yẹ kí gbogbo owó máa ṣe làwọn ń ṣe yìí. àwọn opó tí ń bẹnu ilé tí wọn ò rí kan ṣe kan. èyí ọba wa ní kọ́ba ńlá yọ ọkàn nínú àwọn opó ni wọ́n mọ lédè jẹ́ wájú ọlọ́run dá ẹnìkan padà sí opó àdúgbò rẹ̀ lórí aláàráyà Nábì Mùsá alayhi salam. ọlọ́run bá Nábì Mùsá ni pé wá tọ́lọ́dọ̀ ọlọ́run ọba rẹ ni ó ní sọ fún pé ọ̀hún lè mọ̀ lọ́dún yìí. sọ fọlọ́run pọ̀ ọ̀hún lè mọ̀. ìmọ̀ yìí pọ̀. àgbẹ̀ lòun bóun bá wá dáko lọ́dọọdún gbogbo nǹkan oko òun àpò méjìlá lòun. òun kó ń bẹ̀ lérè. òun ọ̀tà ń bẹ̀ òun ọ̀jẹ̀ ń bẹ̀. àti títà àti jíjẹ oṣù kọ̀ọ̀kan oṣù mélòó. méjìlá. àwọn lọ́dún yìí ó kó àsárà bá oko òun mọ́kànlá péré lòun rí. wọ́n kọ́ sánà bí ó ṣe dá gbogbo ẹyọ̀kan tó yókù padà. kọ́ da padà o. ọwọ́ adọ́dọ̀ ọlọ́run. ọ̀nà sí bá a sá òwúrọ̀ kù ọlọ́run gbà lágbè ní ọba pẹ́ ìjà tí wọ́n lọ ó sì rán ọ sí mi. o sì jíṣẹ́ ilẹ̀ Mùsá. ó ní ìwọ náà bọ́ bàmí lágbè. tó wí náà nù pé tó wí nù kí ló wí. sọ ká gbọ́ jíṣẹ́. alẹ́ ìṣẹ́sá wa jíṣẹ́ rẹ̀ ó wá ní àpò kan ní béèrè. méjìlá. wọ́n padà lọ lé opó kan bẹ ládùúgbò rẹ̀. ó sì lọ́mọ òrukàn wẹ́rẹ́ mẹ́ta lọ́dọ̀. kọ́ wá lọ dáná nínú àpò kan òun náà ní kọ́ dá fún rẹ̀. ó sì ọbẹ̀ tó kù kọ́ lọ gbé fún opó òní. kọ́ mọ bẹ́ẹ̀ yẹn o. wọ́n bá ti gbé fún tó kóun bá ti gbà á tí wọ́n ti jẹ́ ọ̀bọ̀ kan báyìí. لا إله إلا الله. ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون. bí wọ́n lọ àmì ìmúta wá délé ọwọ́ jíṣẹ́ fún un ó ní ìwò lè òun fún ẹ̀ lọ́wọ́ àwọ̀ dẹ́rù ọwọ́ adáná yìí ó dùn dáadáa nígbà tí ó fi délé opó yìí ìyá opó yìí ti tilẹ̀kùn. àwọn ti sùn. àwọn ti sùn. ọwọ́ akẹ́lẹ̀kùn ta ni òun lágbájá ni ẹni tí ọ̀nà ti mọ tẹ́lẹ̀. Allahu akbar kabira. ẹgbẹ́ àti sùn kí ló dé oúnjẹ kan mo gbé wá fún yìí ó ní oúnjẹ ó sì dùn púpọ̀. àti jẹun wákàlí náà. jami'an. wà nínú kódà ti sùn ó ní ẹ dìde oúnjẹ yìí dùn púpọ̀. oúnjẹ yìí kọ́nà bẹ́ẹ̀ lè jẹ́ lónìí kò ní bàjẹ́ títí ọ̀la ó ní ọ̀la ìyá ọkọ wa ní ọ̀la ọ̀la. ọwọ́ ta lọ̀la wà. Allah.
ọwọ́ ta lọ láwà. ó pe ẹkún ní bẹ́ẹ̀ mẹ́tò sí láyé ọkà nítorí yìí máa kiriki. mọ́mọ́ tọ́jú lé ká mọ́ sọ̀rọ̀ rẹ di ọlọ́gbọ̀ mi. lẹ́yìn náà kò sílẹ̀kùn. kò sí. ìbànújẹ́ wa mú bàbá yìí pé ẹnìkan tí ò ní ká tí ò ní gbò. ló ṣe sùúrù báyìí. òun tún wá gbé oúnjẹ lọ́ọ́ bá lólóhùn ọ̀gbà àṣé bó ṣe rí nìyí ọwọ́ lọ gbé oúnjẹ ẹ̀yìn ó gbé padà sílé gbogbo tí ń gbé dúkìá rẹ̀ pátá láàárọ̀ ọjọ́ kejì ọwọ́ kó jáde ọ̀rọ̀ fi ṣe sàrà ó ní ẹni tí ò ní ká ní ìgbò fọkàn sí tí ń sì ń mójútó òní fòun náà lẹ̀ ọlọ́run fẹ́ kọ́ òun lẹ́kọ̀ọ́ mi pé kò sí tá a jẹ tí èkó. ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون. ẹ̀jẹ̀ ọ̀rọ̀ àwọn àbíbù rọ̀sùn lọ́wọ́ gbogbo wọn tí wọ́n tó pé ọmọdé ni wọ́n alága àwọn tí wọ́n ń dá gbogbo ẹ̀ sí lọ́hùn náà ni ọrùn tí wọ́n sì ń dá sí òun náà ọrùn náà la rí bó ṣe rí. òun náà nù. mélòó ni alhaji wa aláwùnú àǹfààní àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulillah. ọlọ́run sì ṣe ìdí ń bẹ lára àfáà wa náà ló ti ṣe ẹsẹ̀ fún mi yìí. bàbá lọ òjòkó kan bọ́rọ̀ bá di ìnáwó bàbá ní ọkọ̀ tọwọ́ bà kù. àlọ́ ṣe wá sí kan lẹ́dúgbò kan yìí ní dáàbọ̀ bẹ̀ àwọn kan sì ń kùn àtàsílámì dẹ́nu ba ntáwa náà lè jọ owó kówó wa lọ ní. ọ̀gá sì wà ń wájú. nígbà wọn pa gbogbo tí ó pàkalẹ̀ tán bóyá ń jọ́nà ló gbé 20,000. alhamdulillah. sọlásì ni. bàbá wa gbówó bíi 100,000 naira kalẹ̀ wọ́n wá ní gbogbo wa tá a tẹ̀ láwọn náà ní káwọn máa dá sí. Allah. àwọn ẹni náà wọ̀n sí sọ̀rọ̀ wọn o ti wí náà. aláàjì wa láwùú o kí lẹ́ fi dáwọn jàmáà yìí lóko òwò. oṣù ọlọ́run tí wọ́n gbé lọ́wọ́ yìí. àwọn dà ẹ dákun. ẹ dìde ẹ má bọ̀ wá. gbogbo tí mo sì fẹ́ gbà yìí wá ìṣẹ́jú márùn-ún náà ni. ẹ má bọ̀. bàbá aláwùú rẹ̀ máa bọ̀ wá ọlọ́wọ́ wọlé àbá yìí. bẹ́ẹ̀ ni. ayé àgbàkọ́jà àbá àti wa náà. Allahu akbar kabira. kọ́dà bí ọ̀gbà kẹ́ mú wá nísìnyí wọ́n fún yín láka nọ́mbà kẹ́ mú orí bìrìbì. kan transfer ní sinna ká máa rí. owó tó bá tóbi àpò ẹgbà. 200,000. wọ́n jù báwọn lọ wọ́n jù báwọn lọ ẹ̀ka yìí ẹ má bọ̀ jàjẹ́. wọ́n lá káǹtì tẹ́ wọ́n fún yín nísìnyí. ẹgbẹ́ fún wọn ẹgbẹ́ fún wọn. wọ́n ní ẹ̀rí wọ́n ní wọ́n rí nísìn pé ká máa ná sí ẹ. jẹ́mọ̀ ẹ̀ ní Allahu Akbar. Allahu akbar. ẹ lọ ní kí n sọ báyé pé wọ́n ẹ lónìí ó nídìí abẹ́ abẹ́ fi kọ́ òun ó nídìí ká mọ̀ sọ. sí yóò sì ní kiri mi. ọ̀ya ẹ̀sẹ̀ ń dàka nọ́mbà yín sí wọn nísìnyí kẹ́ ẹ fún wọn. nísìn pẹ̀lú ògbó wọ́n ọlọ́run. sì máa tẹ̀ nísìnyí náà yóò sì mọ wọlé nísìn. jẹ́mọ̀ ẹ̀ ní bismillahir rahmanir rahim. ẹ tẹ́wọ́ àdúrà ẹ tẹ́wọ́ àdúrà ẹ tẹ́wọ́ àdúrà náà. alhaj. alhaj Allahu nur. Allahu wala sawfa. wala sawfa yu'tika. yu'tika rabbuka. rabbuka fatagdo. ànúrù yín kò ní di òkùnkùn láéláé. àmín ayé sì máa gbọ́ yín ní. àmín àmín tẹ́ bá ṣe ní nǹkan kẹ́ mú àdúrà wá Sẹ́ríkì. tọ̀ àbí kẹ́ mú àdúrà bọ̀. Sẹ́ríkì. Alhaji Seriki ó yé wa Ìlọrin láti wá. Allahu akbar kabira. mọ́lánà máwùlà sí wa ńlá. Allah 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 mọ́lánà máwùlà sí wa ńlá. nanu abunau kamali ramzuna shaykhuna bebe. Allah Allah lana máwùlà sí wa ńlá. abunau kamali ramzuna shaykhuna bebe. Allah 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 lana máwùlà sí wa ńlá. nanu abunau kamali ramzuna shaykhuna bebe. bàbá ẹ ti mú àdúrà wa owó àdúrà owó àdúrà. Amina. Àmín. Haji Alhamdulillah. Latif. Wọ́n tún mú àdúrà 1,000 wa.
ọ̀nà ti wọlé. insha allah bi qudratillahi. Allahu akbar. 10,000 naira. Allahu akbar. Allahu akbar. Àmín. Àmín. Àwọn náà ní sẹ́ríkì kan lọrin ìmọ̀ náwó púpọ̀. La ilaha illallah. Allahu akbar. Sẹ́ríkì ní pẹ̀lú òkú ọlọ́run nírọ̀lẹ́ òní ájì Sheikh Abdullah ẹ wá gba 10,000 naira. Allahu akbar. Bismillahir rahmanir rahim. Alhaji Sa'id Zirki wala sawfa yu'tika rabbuka fatagdo. Àmín. 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 À ń sì ń délé ìlọ́po owó òun ni Mumeen tó fẹ́ ìwà kópàdé wọn ní. Dọ́là. Wàláhì làásì. Tọ́. Wọ́n náwó ń jọ ọdún bàbá yìí à ń sì ń délé aláàjì wọ bàbá wọn lọ́dọ̀ sì tẹ̀lé wa wọlé wọ́n sì ní Mumeen lọ́wọ́ ọmọ tó wọ́n rà fún yín àmọ́ yìí báyìí. Kẹ́yìn náà tó délé ẹ̀ ti bá dẹ́kun lé. Àmín. Àmín. Àtọ́ owó àdúrà. Owó gidi. Àlùfáà Sa'id kò ti pè wọ́n. Tọ́ àwọn náà mú àdúrà wa 1,000. Àlùfáà Sa'id ẹ máa bọ̀ wá. Haji Sa'id arẹwà ọkùnrin. ولنا مولى ولا نحن أبناؤك مال همزنا شيخ الحبيب Rọ́mùsù tábìlì àbí. Sa'id lèmi náà ń jẹ́ lónìí. Sa'id lèmi náà ń jẹ́. Ọ̀rọ̀ lórí báyìí. Ẹ̀hún. Iṣẹ́ gbogbo wọn làwọn àbá yìí sì ń ṣe yìí. Wọ́n náwó yìí jẹ. Èló ni kí n pẹ́ fún wọn. Èló lẹ́yìn ló fún ẹ̀yin lè ṣe ti ní 30 àbí 50. 100,000. Wọ́n ní lọ́la 5,000 naira. Lọ́la 5,000 naira. Allahu akbar. Àmín. Àmàrí àdínì dáadáa. Àmín. آمين. بسم الله الرحمن الرحيم. الفا سعيد ولا سوف يعطيك ربك فتقدر. Àmín. Ọ̀yá. Àmín. Ẹ̀yin lè mú àdúrà wa. Haji Sa'id. Wọ́n àdúrà. Ṣé bí àwọn yòókù? Jíwá. Sàmàrí àdínì dáadáa. Wàlẹ́ yìí ọlọ́run. Wọ́n ti rí àwọn. Wọ́n ti rí àwọn. Àríwá. Àmín. Haji Muslihu. Sanwó wa ń jókòó. Sanwó wa ń jókòó. Wọ́n bọ̀. Allah. Wọ́n ti ń bọ̀. سيرضى Oyáyàfà. ويرحى بالجنان إذا فنى كعثمان فرض الله عنه لجوده. اللهم إني رضيت عن عثمان. Allah. Àfi sùúrù ti dé. Aláàjì Musliudeen. Àfi sùúrù. Àfi sùúrù. Ẹ dákun ẹ jẹ́ á dá àwọn ọmọdé yìí lóko àwọn àfáà wa yìí lóko. Tọ́lọ́ wọn fi Iṣẹ́ gbogbo wa wọ́n ń jẹ́ kí. ojúṣe wa ni wọ́n ń gbà ṣe. Aláwọ̀ ló rù ní 10,000. Áàdì Sẹ́ríkì ní 5,000. 10,000. 10,000. Áàdì Sẹ́ríkì ní 10,000 naira. ẹgbẹ̀rún mẹ́wàá. Áàdì Sa'id ní 5,000 naira. Ẹ̀yin pàdé kó pọ́ńdẹ́ẹ̀dì. ẹni tí ń lọ sọ́mọ̀ Ẹ dákun tó rẹ lọ́hùn. ó kú lẹ̀ náà. Ọlọ́run ó bùkún yín. Ọ̀yá bisimilayi. ẹ̀wé ẹ pàdé. Wọ́n ní sìn. Allahu akbar. Wọ́n ní sìn. Ní sìn. 10,000 naira. Allahu akbar. kabira. Lọ́wọ́lọ́wọ́ mọ̀ tí wọ́n fa. Bẹ́ẹ̀ni. wàláyì wàláyì wàláyì. Ẹ̀sìn àpá. Sẹ́fẹ́ fún wọn. Ìkọlọ sájọ̀ dáwọ́ wọ́n sì dé fún yín. Allahu akbar kabira. Ṣé báyìí ni wọ́n ti bàbá olúwa sí àgbáyé? Wọ́n wà ní Màkàlóòfù. Ọlọ́run ó Àánú ti kúmùlà. Ẹ̀dùn gbàdúrà. Ẹ̀dùn gbàdúrà. Ọlọ́run ti di ó ti di. Bismillahir rahmanir rahim. Ẹ̀dùn Alhaji Muslihuddin. Àfi sùúrù. Sawfa
يعطيك ربك فترضى. lógo ọlọ́run àmín. lórúkọ gbogbo àwọn àfáà ẹ̀yin ni pétúrọ̀ fún ẹgbẹ́ wa habibu rasulullah ẹni Allahu akbar kabira. Insha Allah. Insha Allah. owó àdúrà owó àdúrà owó àdúrà. ó ti tún bá a sí. ó ti tún bá a sí. ìdí olóyè tó pa ó ti tún bá a sí. ìyá ẹgbẹ́ lóde yìí. ó ti tún bá a sí. 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 di olóyè tó pa ó ti tún bá a sí. ètò ìgbà ó ti tún bá a sí. olóyè tó ó ti tún bá a sí. olóyè gbà. àwọn aláṣàlẹ̀ ọ̀tọ̀ ṣáàṣìlá àwọn fẹ́ máa lọ wọ́n wá ní kí gbogbo ọlọ́run wọlé àlàjì àgbà radiyallahu anhu. ẹ bèrè ń bẹ lára yín ńbẹ. gbogbo bá ṣáàṣìlá mi ṣe sẹ́kù ní iléṣà lónìí ẹ̀yin ni ẹ̀yin ni. là ń rí lò lásàlátù là ń rí lò lé kéwù là ń rí lò mọ́sálásí gbogbo ọlọ́run ẹ̀yin máa padà sí ibú. amina yé èèyàn kalẹ̀ amina bàbá ń tẹ̀lé bàbá ó pè wá àmín kò ní fi bàbá bú wa àmín títẹ̀lé bàbá bú wa o. àmín. tẹ̀lé bàbá bú wa o. ìtòsí fàlàjì àgbà tí mo wá ń dùn. lásìrò bẹ́ẹ̀ni kankan bàbá tinúra ń dùn lásìrò bẹ́ẹ̀ni kankan wá. tinúra ń dùn lásìrò bẹ́ẹ̀ni kankan wá. bàbá tinúra ń dùn bẹ́ẹ̀ni kankan wá. láti Èkó Jamiu wọ́n ní Jamiu láti Èkó. alhamdulilayi. wọ́n sọ̀rọ̀ 25. amina. alájà wa táwa kálítù àbí. náà bẹ́ẹ̀ ni kò yé wa kò yé wa. owó ni bọ́ọ̀ì sanwó à ń jòkó. owó ni bọ́ọ̀ì. ẹ máa bọ̀ ha owó ni bọ́ọ̀ì. owó ni bọ́ọ̀ì. alájà táwa kálítù wọ́n ti ń bọ̀ ẹ̀sùn mọ́ bí. wọ́n ti ń bọ̀. alájà owó ni bọ́ọ̀ì. wọ́n ti dé tipẹ́. bí o bá sọ owó kò sí wọ́n ti dé bọ́ọ̀ì. tipẹ́. orúkọ yín mo sí ìròyìn. Mm. wọ́n èyí tó sì. iye ìwé fún gbogbo NASFAT iye ìwé fún gbogbo NASFAT. dáadáa white and blue. kí ló fẹ́ fi hàn lọ́run lọ́wọ́ lára wọn. àwọn sàṣẹ́hùn lóṣooṣù táwọn bá ń lágbára àwọn ọmọ fi ránṣẹ́ sí wọn. Allahu akbar. bẹ́ẹ̀ni. wọn ló ní ṣòwò làwọn. Allahu akbar kabira. ẹgbẹ́ àpò yìí. wọn. àmín. Àmín. àwọn ló gbàdúrà. kọ̀lí ló dá ìm. tí ń wá jojoojúmọ́. ẹ̀hẹ́n. àmín. alájà táwa kálítù wàlà sáwùfà yu'tika rabbuka fatardọ. wọn nà lẹ́jọ̀kọ́. Haja Hamza Maimuna. Maimuna Ambembe ambembe. wọ́n ti mú wá. wọ́n ti mú wá. èló wọn mú wá alfain. sí wọ́n wà. kọ́lá wọlé tí wọ́n wà ń bẹ̀. àwọn dà. Allahu akbar kabira. tí o fa yìí nípa. tí tani. La ilaha illallah. àwa kọ́ wọ́n mọ̀ sí yókù lọ ni. Allahu akbar. kọ́tà náà ni. La ilaha illallah. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. sayurudọ
ويرحم الجنان إذا فنى. tọ ìyá ẹgbẹ́ dé o ìyá ẹgbẹ́ dé o ànàkùn la. lọ́la nàbí Karim. sallallahu alayhi wa sallam. gbogbo ẹ̀yin bàbá wa mo kí n mo kọ́kọ́ tọrọ àforíjì pé mo pẹ́ ẹ dákun ẹ foríjì mi torí tọ́lọ́run aago 9 ni mo ti kúrò nílẹ̀ lónìí Ọ̀ṣun ni òfin mi ilẹ̀ ẹ dákun ẹ foríjì mi o ẹ dákun aago 9 mo ti kúrò nílẹ̀ lónìí bí kí n kúrò láago 12 ni mo wà ní wọn òfin mi ilẹ̀ mo lẹ́mìí ẹ dákun torí Ọlọ́run. Inda. Amina ya Allah. Amina ya Allah. Allahu akbar kabira. Àmín. Mo ní àsálàtù ṣíṣe àjọ dídá ni ìnáwó sójú ọ̀nà Ọlọ́run àjọ dídá ni àsálàtù ṣíṣe àjọ dídá ni bàdúrà bá gbà tán tàdúrà bá gbà mọ́kò tèmi fẹ́ ní tí ó dájọ́. Allahu akbar. Àmín. ẹ lọ jókòó ná wọn mẹ́rin tí ì lọ ẹ lọ jókòó ẹ dákun ẹ ní sùúrù ẹ mẹ́rin tí ì lọ. jàmẹ́ ẹja tẹ́wọ́ ẹ dákun. Allahu akbar kabira afa amadu. àwọn tí wọ́n ti gbà wọn náà kí wọ́n tẹ́wọ́ mọ̀nà. tọ́ ọ̀dà. ẹja tẹ́wọ́. jàmẹ́ ẹja kun sẹ́ni tí sọ̀rọ̀ gan-an wọ́n làwọn láníyàn kan sọ́wọ́ ọwọ́ mi yìí. tọ́. wọ́n lọ wọ́n dàpọ̀ ọkàn wọn sọ pé báwọn àfa àwọn ṣe wà ń dòkó àníyàn náà ti gbà wọ́n lọ dàpọ̀ gbà nǹkan náà. Àmín. 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 Bismillahir Rahmanir Rahim. Àmín. Pẹ̀lú gbọ́dọ̀. Pẹ̀lú gbọ́dọ̀ nǹkan tó lọ. Insha Allah. Hasanatu Hamza. Láìpẹ́. Alhaji Hasanatu Hamza. Hamza. Insha ètò àwọ̀dù yìí. Kí máa lọ ní lílọ tí ó sì lọ ní dọ̀mùdọ̀mù nínú. àbẹ̀sẹ̀ wúruwúru. náà. ẹjẹ́ àgbẹ̀tàlájì wa àlìbóṣẹ́rá. àwa la fún wọn. àwa la fún wọn. lóko alájí àgbà. Spiritual father of the day. Allahu akbar. Spiritual father Habibu Rasulillah. ẹ dákẹ́ ẹ bá ń yà wọ́n. Àmín. Àmín. àwa láyà àfihàn alájà àgbà labádélé. Allahu akbar kabira. àfihàn alájà àgbà. wa kana sa'yukum mathkura. Mashkura. Àǹtí tó ń bá a sí. Tó ń bá a sí. Àǹtí tó ń bá a sí. olóyè tó pa wọ́n ti tún pa sí. olóyè tó pa wọ́n ti tún pa sí. olóyè tó pa wọ́n ti tún pa sí. olóyè tó wọ́n ti tún pa sí. Allahu pa tó ti tún pa sí. àsìkò tó. National Treasurer Ansarul Islam. àwọn ni. Sheikh Abdul Mumeen An-Naffy. bàbá dáadáa. wọ́n ti bọ alájà láwùjọ lọ́rùn. ọwọ́ wọn la pé lọ́rùn lè ti sórí rẹ̀ obìnrin náà máa lọ sí ní. àmín. àmín. kò ní padà sẹ́yìn mọ́. àmín. àmín. yàrá jẹ́jọ́ sì mú owó náà. bẹ́ẹ̀ ni. àmín. ẹ sọ fún wọn. ó ti tún wá sí. Allahu Nuru olóyè tó pọ̀. ó ti tún wá sí. Allahu Nuru olóyè tó pọ̀. Special pleasure. àwọn dà. Nuru olóyè tó pọ̀. ó ti tún wá sí. Allahu Nuru olóyè tó pọ̀. ó ti tún wá sí. Allahu olóyè tó pọ̀. Yàmókè òtún náà Allahu Nuru. Yàmókè òtún náà olóyè tó pọ̀. Olóyè
kọlọbẹ. ẹ̀yin ló fẹ́ nìkan bá sẹ́kẹ́tìrì sẹ́kì fún yàn. ẹtẹ ẹ mọ́lẹ̀. ẹ̀yin ló fún yàn. ẹtẹ ẹ mọ́lẹ̀. bàbá àfáànù bàbá Sheikh Abdullah. Allahu Akbar. àwọn inú wọn ń dùn jù lónìí. arábàlì ìjànà ni wọ́n ti tún gbà sí bàbá wa Ayara nẹ́bẹ̀ẹ́sì. wọ́n ti tún ánàkúnlá gbà sí aládàá ẹ̀yọ́ ta nílẹ̀ yìí. lóye Riskat Ọládìméjì alájà Riskat Ọládìméjì alájà ẹ̀ka yẹn ń kọ́ aládà ọsọ ètò ẹ̀yẹ́ gbélé wọn lọ́wọ́. ọmọ olóríire ọ̀sọ́ wa ọsọ màmá alálùbáríkà. ọ̀ya ẹ dákun. ẹ dákun ẹ farabalẹ̀ àbó ń lù. ìyá alájà Riskat náà. wọ́n wí lónìí pé àwọn ti lọ látàárọ̀ ẹ sì fìdókò yìí sọ́kàn gbogbo tẹ̀ máa ń gbé síwájú ọlọ́run máa tẹ́wọ́ gbà. amina ẹ sọ abẹ fún ọjọ́ máa. amina àmín. ẹ tó lọ ni àwọn èèyàn ń jáde bọ̀ ánàkúnlá àwọn èèyàn ń jáde bọ̀ ayé wọn sí. Ajari sika olóyè tọ́pọ̀ wọ́n mú àdúrà bọ̀ mú. ọmọ sọ̀wé nìkan olóyè ètò. wọ́n fẹ́ sanwó àdúrà fún bàbá. gbogbo apáta lọ́sọ̀ọ́mọ yẹ àdúgbò wọn ti. lọ́jà ń gbé sọ̀wé nìkan òwe. wọ́n náwó àdúrà. bàbá ẹgbẹ́ Habibu Rasul. àfa amadu. bàbá ẹgbẹ́ alásàlá tọ́ ọlọ́run ọgbà. bàbá ẹgbẹ́ alásàlá tó. bàbá ẹgbẹ́ alásàlá tó. bàbá wa yára rẹ̀ ṣeun àwa máa dúpẹ́ ọ̀sọ́ òye ni màmá ọ̀sọ́ òye nìkan òye. ọ̀sọ́ òye nìkan. màmá ẹgbẹ́ àwa alásàlá tó. ọ̀sọ́ òye nìkan lọ́tún lósì. màmá ẹgbẹ́ alásàlá tó. màmá ẹgbẹ́ alásàlá tó. gbogbo wa pátá lọ́sọ̀ọ́mà yẹ àdúgbò ọ̀sọ́ òye ni màmá ẹgbẹ́ àbíbúrọ̀ ṣòlò. màmá ẹgbẹ́ aláǹfààlẹ̀ yànnà. Abdullahi Habibu Rasulu. Muhammadu. Habibu Rasulu. Muhammadu. Muhammadu. Inala wa malaikata kápọ̀ kábí. alanabi. bẹ́ẹ̀ni ànábì ló sọ bẹ́ẹ̀. waladina amanu. salu wale. Habibu Rasulu. salu wale. salu wale. salu wale. àsàlátù yìí dà. salu wale. wasalimu taslima. Muhammadu. 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 Muhammad látorí ẹ̀dá ayé. Muhammadu. Muhammad látorí ẹ̀dá ọ̀run. Muhammadu. Habibu Rasulu Muhammadu ni. Muhammadu. Kamilu Muhammad ni. Muhammadu. Ekililu Muhammadu ni. Muhammadu. Kasiru Muhammadu ló ń jẹ́. Muhammadu. Samilu Muhammadu ló ń jẹ́. Muhammadu. Abdullahi Muhammadu ni. Muhammadu. Habibu
Rasulu Muhammadu ni. Muhammadu. 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 Ọ̀dàpá abiyamọ bọ̀jà gbọ̀rọ̀ abiyamọ bọ̀jà gbọ̀rọ̀ gbọ̀rọ̀ Muhammadu. Abiyamọ bọ̀jà gbọ̀rọ̀ gbọ̀rọ̀ Muhammadu. Abibu Rasul àṣìlẹ̀ ìkàtúnṣe mi sí. Àmín. Àbíbọ̀dì ọmọ Muhammadu. Sallallahu alaihi wasallam. Àmínà. Ìjọ ìjà. Àbíbọ̀dì ọmọ Muhammadu. Sallallahu alaihi wasallam. Àmínà. Àbíbọ̀dì ọmọ Muhammadu. Sallallahu alaihi wasallam. Àmínà. Abdullahi ọmọ Muhammadu. Sallallahu alaihi wasallam. Àmínà. Abdullahi mo fi ilé ẹ lọ́wọ́. Mísànà Abdullahi mo fi ilé ẹ lọ́wọ́. Àti mú ìdíni ló tún náwó Abibu Rasulu. Zainab Mo Bonda. fi ilé ẹ lọ́wọ́. Ẹrú rẹ̀ o Abdullahi. Mo fi ilé ẹ lọ. Àti mú ìdíni o kò gbọ́dọ̀ kú o kó má sàárẹ̀. Mo fi ilé ẹ lọ wá. Abibu Rasulu rẹ̀ o kó má yà wá mi. Mo fi ilé ẹ lọ wá. Abibu Rasulu rẹ̀ o kó má má wá mi. Mo fi ilé ẹ lọ wá. Mo fi lé ẹ lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Mo fi lé ẹ lọ́wọ́. Ẹrú rẹ̀ rè o Abdullahi. Mo fi ilé ẹ lọ wá. Kó má sàárẹ̀ o. Mo fi ilé ẹ lọ wá. Ọmọ kó má sàárẹ̀. Mo fi ilé ẹ lọ wá. Kó má sàárẹ̀ o. Mo fi ilé ẹ lọ wá. Kó má sàárẹ̀. Mo fi ilé ẹ lọ. Mo fi lé ẹ lọ́wọ́ ẹgbẹ́ Abibu Rasulu. Yes, sir. Àfi lé ẹ lọ́wọ́ káwa máma wo ká má sàárẹ̀. Mo fi ilé ẹ lọ wá. Wo ká má sàárẹ̀. Mo fi ilé ẹ lọ wá. La ilaha illallah Allah. La ilaha illallah Allah. Animasaun pẹ̀lú Aji Saidi. Animasaun pẹ̀lú Aji Rasidi yo. Aji Saidi ẹsẹ̀ lẹ́yìn ká tó ṣe mí. Lọ́lá bàbá Muhammadu Bushira. Àmín. Lọ́lá bàbá arábàlẹ̀ yànnà. Nítorí bàbá Bushira ló ń dára lójú wọn báyìí láṣẹ ń dúpẹ́. Látara Sàrúsì láàmú ni Abdullahi ọmọ bàbá wa ni. Abdullahi ọmọ bàbá wa ni. Abdullahi ọmọ bàbá wa ni. Bàbá wa Muhammadu Ali Bushira tó ń jẹ́rọ ìní. Bàbá wa tó ń lo Kùránì tó ń jẹ́ Bushira wọ́n tún lo Kùránì wọ́n gbogbo wa. Ló fi dùn tó ṣe ń dá báyìí la ṣe ń dúpẹ́. Bàbá wa Muhammadu Bushira bàbá wa ni. Muhammadu Bushira o Bàbá wa ní. bàbá wa Muhammadu Bushira o. Bàbá wa ní. Bàbá Abibu Rasulu. Bàbá wa ní. Àmọ́ wa ní ìwérí gẹ̀rì álímì. Bàbá wa ní. Ọjọ́ tí lọ rí lọ́wọ́. Bàbá wa ní. Lórí ọjọ́ tó lówó ń mówó. Bàbá wa ní. Ọjọ́ tá lásán ń bá sọ kalẹ̀ sí. Bàbá wa ní. Ìlọrin òmòwò wọn ò tún má sọ. Bàbá wa ní. Àlùkùránì Ìlọrin mú bàbá wa ní. Bàbá wa Muhammadu Bushira. Bushira làwọn bá lọ wá sí bàbá.
bàbá wa Muhammadu Busira bàbá tiwa ní. bàbá náà ló ṣàdúrà fún wa gbogbo kó máa dá báyìí kó sì máa dùn fún wa. àtìgbà yẹn ló ti dá tó ti ń dùn láṣẹ ń dúpẹ́. bẹ́ẹ̀ ni ọ̀gá mi. ìjọ àbíbúrò ṣùlù ẹ̀ sá máa dúpẹ́. bẹ́ẹ̀ bá ń tirántí bàbá wa Muhammadu Busira gbogbo yẹn sá máa sàmì àjìmọ̀ ìdí ni yóò ṣe mo dúpẹ́ o ṣeun. thank you. Abubakar Lausa Abubakar Lausa Alausa presenter. àbúrò ń dà. lẹ́sìn o ṣeun. Alausa ìyá Ànábì òṣùnkún Ànábì. Bàbá Ànábì òṣùnkún Ànábì o. bẹ́ẹ̀ ni. Ajiwayidi ìyá Ànábì òṣùnkún Ànábì. Bàbá Ànábì òṣùnkún Ànábì. Gbogbo wa pátákà máa sunkún wọn mọ́. Gbogbo wa pátákà máa sunkún wọn mọ́. àmín. ìjọ àbíbù rọ̀ṣúlù àṣẹlẹ́yìn lọ́lá láwọn ọba ẹ̀bá mi sami àṣẹ iṣẹ́ mi lọ́lá oníṣẹ́ ńlá Ànábì Muhammad àti Yusufu mo kà àwọn ẹ̀dọ́ òṣèṣọ́. gbogbo wa gbádá báwa bá ṣe hàn jó àbíbù rọ̀ṣúlù báwa bá ṣe hàn jó kásálátù kó má lọ ní. àní báwa bá ṣe hàn jó kásálátù kó má lọ. torí bẹ́ẹ̀ ni ọ̀sásálátù fún àwọn àbíbù rọ̀ṣúlù ọ̀sásálátù fún. àṣàlátù ni bá ṣe. bẹ́ẹ̀ ni ọ̀sásálátù fún àwọn àbíbù rọ̀ṣúlù àṣàlátù fún. ìnàlá 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 wà màláíkàtà ó wà màláíkàtà ó wà màláíkàtà ó wà màláíkàtà ó. yusaluna ala nabi yusaluna ala nabi. Allahu yusaluna ala nabi yusaluna ala nabi. ya ayyuhalladhina amanu alladhina amanu sallu alayhi sallu alayhi. wasalimu taslima wasalimu taslima. wasalimu taslima wasalimu taslima. wasalimu taslima wasalimu taslima. ìnàlá. sọgbà ìnàlá. ìnàlá. wà màláíkàtà ó wà màláíkàtà ó. wà màláíkàtà ó wà màláíkàtà ó. yusaluna ala nabi yusaluna ala nabi. yusaluna ala nabi yusaluna ala nabi. ya ayyuhalladhina amanu ya ayyuhalladhina amanu ya ayyuhalladhina amanu sallu alayhi sallu alayhi. sallu alayhi sallu alayhi. wasalimu taslima wasalimu taslima. wasalimu taslima wasalimu taslima. wasalimu taslima wasalimu taslima. nítorí Ànábì Muhammad ni ọjọ́ ìbí Ànábì là wà ń ṣe ó dájú. bẹ́ẹ̀ ni. ọjọ́ ìbí Ànábì là wà ń ṣe ó dájú. agboolé Àbíbú Rọ̀ṣúlù làwà yìí o. Àbíbú Rọ̀ṣúlù oníkùránì onílé kéwúkéwú. àti Abudulayi ọmọ aráàlú bá lè dáná ẹ̀dá ò fẹ́ kú. káàbọ̀ ọ̀gá mi.